tó bá ní ìdojúkọ àìsàn fatty liver súnmọ́ bí jẹ́ kí n kọ́ ẹ bó ṣe lè lo pineapple yìí láti fi kojú àìsàn fatty liver àbí wọ́n tiẹ̀ ti ṣàyẹ̀wò ni wọ́n ní oní fibrosis ẹ̀yin lẹ́ni fídíò yìí àbí wọ́n tiẹ̀ wá sálábàápàdé fídíò yìí ni ìwọ ní àìsàn yìí lára ṣùgbọ́n oore tó lè ṣe fẹ́ni tó ní ni kò share ẹ bá mi share fídíò yẹn jẹ́ kó kàn gbọ́ àwọn tó bá ní ìdojúkọ àìsàn fatty liver share fídíò yìí sórí church group yín share sórí mosque group yín share sórí group iṣẹ́ yín tí ò bá wúlò fún ẹ ó lè wúlò fẹ́ lómi ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àìsàn yìí lára tó dẹ̀ pé wọ́n ti ṣàyẹ̀wò ṣùgbọ́n wọn ò mọ ojútùú ọ̀nà àbáyọ sí àbí ẹlòmíì tí ẹ ń wò pé ṣé kinní yìí náà ló máa pa mí òun kọ́ ló máa pa ẹ́ tó bá ti tètè dìde tó ti tètè ta mọ́ra lórí ẹ̀ kí tó máa bọ́rọ̀ mi lọ ẹ jọ̀ọ́ ẹ follow page yìí ẹ bá mi like kẹ̀dẹ̀ comment ẹ sọ pé thank you God bless you ma because àǹfààní tí mo mú wá fún yín yìí ó máa ṣe yín láǹfààní gan fibrosis ni o fatty liver ni o àbí liver infection náà ni tó bá ti rí àwọn àpẹẹrẹ tí mo fẹ́ kà nínú fídíò yìí ìwọ ló ní fídíò yìí ó ṣàyẹ̀wò tí o bá ti ní àwọn sign yìí ìwọ ló ní fídíò yìí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi yálà tẹ́ bá ní ìṣòro kan àbí méjì tó jẹ́ ìdojúkọ fún yín tẹ́ ti gbìyànjú lóríṣiríṣi láti lògùn sí tí ò gbọ́ ẹ pè mí kò sọ àìsàn tọ́lọ́run dá tí ò dẹ ewé àtegbò tá máa fi kojú ẹ̀ ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi ní 08027457099 social media platform mi Herbs Gallery àbí Mọ́mísí Àyìndé tó gallant lórí Facebook bọ́ lórí TikTok Herbs Gallery lórí Instagram Herbs Gallery kí ni àwọn àpẹẹrẹ tẹ máa rí tẹ bá ní ìdojúkọ àìsàn fatty liver ẹlòmíì ò máa jẹ́ kí inú ẹ̀ wú ẹlòmíì níbi ọwọ́ òkè níbi inú ẹ̀ nínú ọwọ́ òkè lọ́wọ́ ọ̀tún a máa feel pain níbẹ̀ ẹlòmíì ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ á kàn máa rẹ̀ ní ṣá á máa wíìkì òyì á ṣà máa kọ kò ṣáà ní ebi pa ebi ò pa o òyì máa kọ ni bó jẹun tọ́nà weakness yẹn ò tún ní kúrò ńbẹ̀ ìwọ ló ní àwọn fídíò yìí àbí ara máa ń yún ẹ tára bá ti ń yún ẹ ní gbogbo ìgbà tára ń yún ẹ tó ti lóríṣiríṣi nǹkan sí tó ṣàmà máa ń yún ẹ ní sign ní liver issue ni tí ìtọ̀ ẹ bá ń pọ́n tó ti fẹ́ máa súnmọ́ kó fẹ́ máa súnmọ́ kòkì tó bá tọ̀ ìtọ̀ á pọ́n ororo sign ní liver issue ni tí ojú ẹ bá máa ń yẹ́lò ní gbogbo ìgbà liver ẹ ti ń ní àyẹ́ ó dẹ̀ ti ń fún ẹ ní signal tètè lọ ṣe nǹkan tí mo fẹ́ kà fún ẹ nínú fídíò yìí so àbí ìwọ tí ẹ máa ń bì pàápàá jùlọ ẹ̀yin tẹ́ máa ń ní mouth odor sign liver issue ni o ẹ̀yin tẹ́ máa ń ní mouth odor sign ní liver issue ni so gbogbo àwọn àpẹẹrẹ tí mo kà kalẹ̀ yìí tó bá ti ń rí kan àbí méjì nínú àwọn nǹkan tí mo sọ yà bí ìwọ tí ẹ ti ń fìlì pé mo ní pain ní ọwọ́ pàkínní mi ọkọ̀ rò pagbọ̀n mú bá rò kò kọ̀gbọ̀n kan tí mo fẹ́ kà yìí sílẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ tẹ́ máa lọ bá mi wá òun ni pineapple tẹ́ ń wò lójú afẹ́fẹ́ yìí ẹ bá mi bó èpo ẹ̀ kẹ́ ṣàn dáadáa kẹ́ kó sínú odó èpo ẹ̀ la fẹ́ lò àti èso tó wà lórí ẹ̀ yìí so èso orí ẹ̀ yìí náà ẹ ṣàn òun náà èpo ara yìí náà ẹ bẹ́ kẹ́ ṣàn kẹ́ kó sínú odó tẹ́ bá ti kó sínú odó ẹ lọ bá mi wá ewé làpálàpá ní ìwọ̀nba ewé làpálàpá funfun ìwọ̀nba ṣẹtiri ní tútù tó ju ẹ bá mi já wọn bàṣẹ má jẹ́ kó pọ̀ jù lẹ́yìn yẹn ewé ewúro níwọ̀nba ẹ má jẹ́ kó pọ̀ jù ṣẹtiri gbogbo àwọn nǹkan yìí ló ní measurement nítorí pé iṣẹ́ téèyàn ò bá mọ̀ ń pa ẹ̀ ó ṣeé ṣe kéèyàn má lè ṣe ṣùgbọ́n àwọn tó bá mọ̀ ń pa ewé àtegbò tó lè ṣe mo yọ̀ǹda ṣùgbọ́n ẹ̀yin tẹ́ kàn rí nǹkan online ẹ lè má get measurement ẹ̀ right so tẹ́ bá lè ṣe mo yọ̀ǹda ewé fìafìà lélẹ̀ ṣẹtiri ẹ bá mi wá ewé yẹn ẹ jẹ́ kóun pọ̀ díẹ̀ lẹ́yìn yẹn ẹ lọ bá mi wá ewé èépín níwọ̀nba tútù ẹ já òun gbogbo nǹkan tí mò ń sọ inú odó ni kẹ́ máa kó sí o lẹ́yìn yẹn lọ bá mi wá èso bọ̀ọ̀ní tẹ́ bá ti rí èso bọ̀ọ̀ní ẹ jẹ́ kí n fi hàn yín èso bọ̀ọ̀ní ṣẹtiri ẹ ṣàn dáadáa kó pọ̀ ẹ kó sínú odó ẹ bá mi fi yèrè original ẹ bá mi fi díẹ̀ sí lẹ́yìn yẹn ewé onítìkùtì gbòǹgbò ẹ̀ la fẹ́ lò súnmọ́ yìí náà sẹ́yìn ewé onítìkùtì gbòǹgbò ẹ̀ báyìí ṣẹtiri egbò díẹ̀ tútù tẹ́ ẹ wú lóòjọ́ ẹ bá mi wá ẹ jẹ́ kó pọ̀ díẹ̀ ẹ bá mi kó sí lẹ́yìn yẹn ẹ lọ bá mi wá èèpo igi pándọ̀rọ̀ níwọ̀nba ẹ bá mi kó sí lẹ́yìn yẹn egbò àyín ẹ bá mi wá egbò àyín náà ẹ kó gbogbo ẹ̀ sínú odó kẹ́ ẹ bá mi gún papọ̀ kó pọ̀ dáadáa tẹ́ bá ti wá gún gbogbo ẹ̀ tán ẹ wá bá mi nà sá pineapple tẹ́ bá ṣe bọ èpo ẹ̀ ní tútù ni o àtèso yìí náà ni kẹ́ ẹ gún gbogbo ẹ̀ papọ̀ tẹ́ bá níye ẹ̀ àtàjọ̀sí díẹ̀ ẹ fi sí ẹ wá bá mi gún gbogbo ẹ̀ tẹ́ bá ti gún dáadáa kẹ́ gún kó fẹ́ kúnná tán kẹ́ wá nà sásábẹ́ ilé
tẹ́ bá nà sásábẹ́ ilé tán tó bá ti gbẹ má sá sóòrùn o tó bá ti gbẹ tó ti dògùn tó bá gbẹ tán bó ṣe máa rí lélẹ̀ ṣe ti rí ẹ wá lọ ní powder ẹ bá ti bá mi lọ ní powder tó ẹ bá mi kú ẹ jẹ́ kẹ́ni tó ní fatty liver kó máa lò wàláhì tàláhì bó ṣe hùn kí liver yẹn kó ti máa wú tó á tètè reverse ẹ̀ kó tó di pé ó máa di ohun tó máa sọ pé ó ti di fatty liver disease ó ti di fatty liver cancer so fibrosis ni o ẹ wo ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n tẹ́ bá ní ìbéèrè kan àbí méjì lórí iṣẹ́ yẹn pè mí 08027457099 ọkọ̀ fatty liver òun ni rẹ́sípì tí mo mú wá fún yín ẹ má gbàgbé láti follow ẹ má gbàgbé láti share ẹ share sí gbogbo gúrùpù tẹ́ bá ní pẹ̀lú ògo Ọlọ́run ẹni tó bá lò tó ráǹfààní àdúrà ló máa ṣe fún yín ṣe rí àìsàn tẹ́ ń wò yẹn téèyàn bá ti tètè kojú ẹ̀ á tètè padà sẹ́yìn kò ní degenerate débi kó máa dípò máa lágbára ẹ̀rọ bá ní sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan sí ní 08027457099 ire o.